ẹ wá gbọ́ nǹkan tí Àdàbà Ṣóní sọ lórí ìyàwó bàbá Olúalọ táwọn wá. Kọ́láwọlé, mo ti kọ́kọ́ rí ìwà gàbàgebè ní ọwọ́ ẹ nígbà tí ọ̀rọ̀ Àgbàlá Daniel òṣàgbàlá Daniel ṣẹlẹ̀. Mo wá rí ẹ nírí ẹni tí Ọlọ́run ò pè tó pe ara ẹ̀ tó wá fẹ́ máa gbé àwọn tí Ọlọ́run pè tó fẹ́ máa gbé wọn ṣubú. Ìyẹn Kọ́láwọlé yẹn ni mo ti sọ̀rọ̀ lórí èyí o. Ẹ bá mi pe Kọ́láwọlé yẹn náà, gbogbo ẹni tó bá mọ kọ́ńtàtì Kọ́láwọlé. Mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Pásítọ̀ Olúalọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n now according to interview tí mo gbọ́ yìí mo nílò láti sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi ò sí lábẹ́ wípé ká máa gbé ènìyàn ṣubú. Tá a bá ní pé ká lọ wò kò sí èèyàn kan tí kò ní ìlàkọjá tàbí ìgbé ayé tó ti gbé tí ò dára. Torí ẹni Bíbélì ṣe sọ pé bí Olúwa bá ń ṣàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni náà tó lè dúró. Nípa ìyàwó Pásítọ̀ Olúalọ pé ìgbà tí mo gbọ́ pé ìyá ìyàwó Pásítọ̀ Olúalọ jáde wọ́n ní òun ò rí ọmọ òun. Èmi dẹ̀ believe pé ní tí a rí gẹ́gẹ́ bí pásítọ̀, tí a rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìránṣẹ́ Ọlọ́run, tí ò bá ń ṣe pé bóyá ìyàwó wọn wà nínú ìgbèkùn lóòótọ́ ó yẹ kí wọ́n fi ìyàwó wọn wọ̀n. Ṣùgbọ́n according to what I'm seeing now, mo rí pé ìyá ìyàwó yẹn gangan nìyá tí èèyàn bẹ̀rù. Mo ń bọ̀ mi ò tí dé Pásítọ̀ Kọ́láwọlé wá ń bíbà yìí. Nínú interview tí wọ́n ṣe fún ẹ wọ́n ní báwo ló ṣe mọ Awíkonko ìyẹn Daniel Rotimi. Ó sọ nínú interview yẹn wípé ó pòsì Pásítọ̀ Ezekiel, ó tún wá pòsì Pásítọ̀ Olúalọ náà. Ó ní reason yẹn tó fi lọ bá Rotimi Daniel nìyẹn tó fi lọ ṣàlàyé ọ̀rọ̀ Pásítọ̀ Olúalọ fún. I want to ask you this question. Kí ni ọ̀rọ̀ Pásítọ̀ Olúalọ tó lọ discuss pẹ̀lú Rotimi? Àti wípé kí ni ìdí tó fi jẹ́ pé ìwọ Kọ́láwọlé yìí gbogbo àwọn tó jẹ́ top pastor ló máa fẹ́ gbé ṣubú bí Ọlọ́run ò bá pè ẹ́ ó dẹ̀ padà sí ìdíṣẹ́ olè tó náà ń jà. Because tí ò bá kí ń ṣe olè náà ìwọ Kọ́láwọlé yẹn Pásítọ̀ Kọ́láwọlé tí ò bá kí ń ṣe pé ìwà olè yẹn ò tí kò nínú ayé ẹ ó sì ń ṣe àfọwọ́lá díẹ̀. Ẹnu ìjọ́ wo ni ìwọ àti Rotimi Daniel tẹ connect pọ̀ wọ́n wá rán ẹ lọ sí ọ̀dọ̀ ìyá yẹn ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ pé o fi fóònù wọn fi transfer káàdì 5,000. Ṣé ìwọ ni wọ́n kọ́kọ́ rán lọ bẹ̀ ni? Ṣé ìwọ nìkan ló lọ bẹ̀ ni tó fi jẹ́ pé ìwọ nìkan ló máa ń dùn olè mọ́? Ìwọ Pásítọ̀ Kọ́láwọlé tó pe ní Kọ́láwọlé yẹn yọ̀rọ̀ pásítọ̀ níwájú tèmi torí ọ̀pọ̀lọpọ̀ yín olè níyín ẹ máa wọ́n sọ pé ẹ ti repent ẹ máa ní ẹ ti fayé yín fún Jésù bí ìwà ìrọ̀lẹ́ ń pa now ìwọ tó ní òfin ayé ẹ fún Jésù nínú interview yẹn wo bó ṣe ń gbé ìyá ìyàwó Olúalọ ṣépè oníwàá fẹ́ ọlọ́pàá mú ìyá ìyàwó Olúalọ. Let me tell you something ó tún máa padà lọ sí ẹ̀wọ̀n yẹn ó ní ó ti lọ sí ẹ̀wọ̀n for 12 years for 12 times this will be the 13th time tó máa padà lọ sí ẹ̀wọ̀n yẹn Kọ́láwọlé. Because mi ò rí reason tó bá fi wá ìṣubú àwọn pastors nítorí pé àti jẹun tiẹ̀. At the end of that interview tí màá yẹn interview wẹ ìwọ Kọ́láwọlé máa yẹn tún bẹ̀rẹ̀ sí ní tọrọ oúnjẹ fún ẹ̀bẹ̀ ni ó ń sọ wípé ẹ̀yin náà máa wo ẹ̀yin kìíní Kọ́láwọlé ó ní ìdìrànlọ́wọ́ ó ní díẹ̀pù ṣé ó jẹ́ kó máa gbé àwọn èèyàn ṣubú àbí kó máa wá àbàwọ́n àwọn ènìyàn nítorí àti jẹun titi ẹ̀ oúnjẹ dókò tó fẹ́ jẹ́ sìn àfàbẹ̀kọ́ máa lọ jẹ́ lọ́gbà ẹ̀wọ̀n because defamation of character ó ti wà nínú nǹkan tí mò ń rí yìí lórí ọ̀rọ̀ Pásítọ̀ Olúalọ. Now wọ́n bi ẹ́ léèrè wípé ṣé lóòótọ́ ni ìyá ìyàwó Olúalọ àti Olúalọ máa ń sọ̀rọ̀ ni ìyá ìyàwó Olúalọ àti ọmọ ẹ̀ sọ̀rọ̀ ṣé o mọ̀ òun jẹ́ kó yé wa ní orí interview yẹn wípé ìyàwó Olúalọ kò sọnù. Now kí ni reason tí wọ́n fi mú ọ̀rọ̀ Olúalọ lọ fún Rotimi Daniel in the first place? Nítorí wípé Rotimi Daniel ó ń sọ àléébù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors tí wọ́n wù aim tiẹ̀ wá ní wípé láti bring Pásítọ̀ Olúalọ down. Ó wá ní pé àbí ẹ bá ní pé Rotimi Daniel yẹn náà wà ìjọ tó yọ Ọlọ́run mo ní pé Rotimi Daniel náà ní orí fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ lórí WhatsApp ó rẹ̀ ti send message sí mi. Ẹ má jẹ́ kí a máa gbé àwọn tó wà níbi gíga ẹ má jẹ́ ká máa wá ìṣubú wọn fún gbogbo ẹni tóun náà bá gbàdúrà láti gòkè láyé. Ẹ má jẹ́ ká máa wá àti gé àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ tó wà lókè ẹ má jẹ́ ká máa wá àti gbé wọn ṣubú nítorí pé àwa fẹ́ gòkè gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ò lè gòkè lábẹ́ àkóso bó tilẹ̀ ń kórí. According to Pásítọ̀ Kọ́láwọlé yẹn sì nínú interview tó ṣe ó jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀gbọ́n ìyàwó Olúalọ wọ́n bá a sọ̀rọ̀ ó jẹ́ kó wá yé wa ní ìsìn wípé ó dà pé àwọn ọmọ ìyá yẹn wọ́n sá fún ìyá yẹn nítorí ìwà tó wà lọ́wọ́ ìyá yẹn ni. Wọ́n sọ fún mi bí àwọn ọmọ tí ìyá bíbá lè sá fún ìyá nítorí ìwà tó wà lọ́wọ́ ìyá táwa ní ọkọ ọmọ láti lè dúró ti ìyá tẹ́wọ́ fi ń bring allegation lórí Pásítọ̀ Olúalọ wípé kó lọ mú ìyàwó ẹ̀ wá of which ìyá ẹ̀ ó mọ ibi tí ọmọ ẹ̀ wà ìyá ẹ̀ àti àwọn fámìlì ẹ̀ wọ́n bá ìyàwó Olúalọ sọ̀rọ̀. Dájúdájú ìyá ìyàwó Olúalọ òun gangan ni ìṣòro marriage Olúalọ àti ìyàwó ẹ̀ ìyá ìyàwó Olúalọ ń kọ́ ìyàwó Olúalọ sí Olúalọ ìyàwó Olúalọ ò lè gbà mọ́ ló yẹ kó sá fún ìyá ẹ̀ according to interview tèmi gbọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá kan orí burúkú ayé yín ẹ máa fífẹ́ ba ìgbéyàwó àwọn ọmọ yín jẹ́ tá a bá ní ká lọ wò nísìnyí ẹ máa rí pé ìyá ìyàwó Olúalọ yẹn ìwà tó wà lọ́wọ́ ìyá yẹn ò dára rárá lábẹ́ àkóso bó tilẹ̀ ń kórí. Ó ti fi ìwà ẹ ó ti fi da ilé ọmọ ẹ rú ó ti fi ìwà ẹ ó ti jẹ́ kí ọmọ ẹ sá kò nílé ó wá ń wá ọmọ ẹ níbi tí ọmọ ẹ ò ti sọnù ṣé ọwọ́ Pásítọ̀ Olúalọ láti máa bèrè ọmọ ẹ ni àbí ìwọ fúnra lára ẹ. I don't know if I'm making a sense ẹ jẹ́ kí àwọn ènìyàn comment. According to interview tí èmi rí mánu ti bí yẹn tó interview Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé ìyá ìyàwó Olúalọ ó kọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ máa dààmú Olúalọ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ni ìyá ìyàwó Olúalọ fúnra ẹ̀ ó mọ bí ìgbéyàwó Olúalọ àti ọmọ ẹ̀ ṣe dàrú. Olúalọ lóde ti gbé iṣẹ́ ìránṣẹ́ dání kò ní jẹ́ kí ìdílé tí àléébù irú tèmi sìn Ọlọ́run ó mà ṣe o mò ń bọ̀ mi ò tí dé. Ṣùgbọ́n lábẹ́ àkóso bó wá ti lè hùn kórí Kọ́láwọlé tó pẹ̀lú Pásítọ̀ Kọ́láwọlé yẹn
àti Rotimi Daniel a sì máa ṣe fídíò, a sì ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. ẹ má jẹ́ ká máa wà nídìí ìbàjẹ́ ènìyàn. Pásítọ̀ Olúalọ èèyàn ní ẹ̀jẹ̀ ló ń rọ̀nù lára ẹ̀, kò kí ń ṣe màláìkà, òun náà lè ti ṣẹ̀ ní ọ̀nà kan tàbí èkejì. ṣùgbọ́n kí a wá máa wá àṣìṣe tíyàn kan ti ṣe ní 10 years ago, a fẹ́ wá máa bí léèrè lénìí, èyí tí wọ́n náà ṣe láàárọ̀ yìí, tá a bá bí ẹ léèrè lénìí, ṣé o lè rẹ́jọ́ dá? Because according to my view náà, mo rí wípé ìyàwó Olúalọ ò sọnù, àwọn fámìlì ìyàwó Olúalọ wọ́n mọ ibi tí ọmọ wọn wà. Kí ló wá mú tí ìwọ ìyá ìyàwó Olúalọ wá dààmú wa lórí social media pé kí wọ́n bẹ wá ọmọ ẹ? Irú ìyá àgbà kò wò nírú ìyá yẹn. Ẹ̀yin fámìlì Olúalọ, ẹ̀yin fámìlì ìyá ìyàwó Olúalọ, ẹ̀ẹ́dẹ̀ pé ìyá yẹn sí àkíyèsí tó bá jẹ́ pé old age ló ti fẹ́ máa ṣe ìyá ní wọ́nranwọ̀nran, ẹ má jẹ́ kó máa dààmú social media. Because according to what I saw lórí interview yẹn, mo rí wípé because wọ́n ní Daniel náà Rotimi Daniel o fẹ́ jẹ́ kí ẹlòmíì interview àwọn màmá yẹn, anybody tó bá ti fẹ́ lọ interview wọn tí kò bá ti jẹ́ Rotimi Daniel ọmọ ní pé ọmọ màá yí wọn. Now alàgbà Rotimi Daniel, what did you want in this case? Kí ni nǹkan pàtó ta lẹni tó ní pé ọ̀n wá ìyàwó Olúalọ pàápàá gan? Because tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n wá ìyàwó Olúalọ, àwọn fámìlì ẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n tó wọ́n pé wọ́n ní ìyàwó Olúalọ gan ni last born, àwọn fámìlì ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó yẹ káwọn náà ti jáde, kò ń ṣe àwọn tí a kàn ń gbọ́ ohùn wọn tí kò bá kí ń ṣe pé ìbanilórúkọ jẹ́ òun nìkan tí ẹ̀ ń ṣe yìí. From that pastor tó pẹ̀lẹ́ ní pastor Kọ́láwọlé yẹn àti gba ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni mo ti mọ̀ pé alágàbàgebè ó lè ní bọ̀bọ́ yẹn. Ìpè mí lókàn tó tún ní òun fẹ́ bẹ́ẹ̀ gbowó, èlò ló bẹ́ẹ̀ gbà tí ọ̀rọ̀ owó tún fi dájà lẹ̀ láàrin ìwọ àti ìpè mí lókàn lórí èlò. Now ní ìsìn mo ti rí pé torí nǹkan tí ìwọ Kọ́láwọlé yẹn fẹ́ jẹ ló ṣe wá ọ̀nà kọ̀nà láti máa jẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́sẹ̀, àbí láti máa bà tiwọn jẹ́, àbí láti máa wá àṣìṣe wọn àná, láti máa bi wọ́n léèrè lónìí. Ìwọ dẹ̀ rí apààyàn ní ẹ́, olè ní ẹ́, jàgídíjàgan ní ẹ́, adigunjalè ní ẹ́ lánàá, ó dẹ̀ ṣe ń jalè yẹn lónìí, wà burúkú yẹn sì wà lọ́wọ́ ẹ̀. Bí ò bá kí ń ṣe bẹ́ẹ̀, wo bó ṣe ń gbé ìyá ìyàwó Olúalọ ṣépè. Ó dẹ̀ sọ pé ó ti fàyè ẹ̀ fún Jésù. Ó ní ó ti fàyè ẹ̀ fún Jésù. Ẹ wá gbogbo ẹ̀yin tẹ́ máa ń tọrọ owó fáwọn pásítọ̀ yẹn, ṣé ẹ fẹ́ ṣe orí burúkú? Ṣọ́lọ́wọ́ fẹ́ bà ti yín jẹ́. Because that idiot náà tó interview Kọ́láwọlé yẹn, ó ti wá ń béèrè owó fún, oníkàwọn èèyàn fún lówó, owó kí ni wọ́n fẹ́ máa fún, kí ló fi ìgbà àrùn ẹ̀ kí ló fi ṣe? Ìgbà tí ìyá àti bàbá ẹ̀ bí tí wọ́n lọ school, ṣó lè ló fi jà ní títí di ìgbà yìí tó wá ìrànlọ́wọ́ wo ló fẹ́ rí lẹ́yìn kóhun fúnra rẹ̀ kó wá Jésù ló lè ràn lọ́wọ́, torí gbogbo èèyàn tó bá fẹ́ ràn Kọ́láwọlé yẹn lọ́wọ́ ó máa padà kábàámọ̀ ni. That man tó pẹ̀ ní Kọ́láwọlé yẹn, gbogbo èèyàn tó bá fẹ́ ràn lọ́wọ́ ẹni yẹn máa padà kábàámọ̀ ni. Now can Kọ́láwọlé tell me what is the purpose tí Kọ́láwọlé fi mú ọ̀rọ̀ Pásítọ̀ Alọ́ lọ fún Awíkonko tẹ́lẹ̀tẹ́lẹ̀? Nínú fídíò yẹn ó tún wá sọ pé inú ẹ̀ dùn bí Pásítọ̀ Olúalọ ò ṣe dáhùn. Ṣebí tó ní pé ìwọ fẹ́ kí Pásítọ̀ Olúalọ dáhùn ló ṣe mú ọ̀rọ̀ Olúalọ lọ fún Awíkonko. Ó wá nínú ẹ̀ dùn bí Pásítọ̀ Olúalọ ò ṣe dáhùn nítorí pé kòtò tẹ́ gbẹ́ sílẹ̀ ẹ̀yin fúra ilẹ̀ fúra yín kó sí. Now Mr. Rotimi Daniel, lórí ọ̀rọ̀ Pásítọ̀ Alọ́ yìí, I want you to stop kó tó di ìjà èmi àti ẹ. Lóòótọ́ kò sí ènìyàn kan láyé yìí tí kò dẹ́ṣẹ̀. Kò sí ènìyàn kan láyé yìí tí ó rìn tí orí ẹ̀ omi. Gbogbo wa la ti dẹ́ṣẹ̀ lánàá, ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ lánàá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ni. Nísìnyí wọn ò lè sọ pé ìyàwó Pásítọ̀ Olúalọ kú, kíyàwó ẹ̀ ò kú náà bí àwọn ọmọ ẹ̀ ò kú. Ṣùgbọ́n nǹkan tí mo rí tó ń da ìgbéyàwó Pásítọ̀ Olúalọ láàmú lọ́wọ́ yìí, òun ni ìdílé tí Pásítọ̀ Olúalọ tó ti fẹ́yàwó, ìdílé olórí burúkú ni wọ́n bẹ̀. Ìdílé tí Pásítọ̀ Olúalọ ti fẹ́yàwó, ìdílé àgbákò ni, àwọn ìdílé tí wọ́n máa ń pa iṣẹ́ ìránṣẹ́ mọ́ àwọn ọmọ ológun lára, bí irú àwọn ìdílé tí náà ti fẹ́yàwó yìí ni. Ẹ wo iṣẹ́ ìránṣẹ́ mi tó lórí pé mo fẹ́yàwó. Ìgbà tí mo ṣègbéyàwó tó tí mo bẹ̀rẹ̀ sí ní pósì fọ́tò ìyàwó mi nǹkan kan, ẹ wo iṣẹ́ ìránṣẹ́ mi bóyá kíni bóyá lè gbẹ̀mù. Àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n ti máa ń wo ibi tí ògo iṣẹ́ ìránṣẹ́ tó máa dé, wọ́n wá fún ẹ ní ìyàwó alágbàkò tó máa fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́ láti inú ìdílé alágbàkò. Ẹ lọ wo gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó bàjẹ́ lónìí àti bí ìgbéyàwó ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Tí ìgbéyàwó bá ti bàjẹ́, èyí tó kù lẹ́yìn ẹ̀kọ́ ó máa bàjẹ́ ni. Tí Pásítọ̀ Alọ́ tó bá gbà kí ìyá ìyàwó ẹ̀ kó da ìrìn àjò ayé ẹ̀ láàmú, ó ṣeé ṣe kí Pásítọ̀ Alọ́ má dé ibi tó dé lónìí. Take it or you leave it. Because now according to interview tí mo rí tí Kọ́láwọlé yẹn ṣe báyìí, wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ ìyàwó Olúalọ wọ́n fẹ́ fi jẹ́lẹ́sẹ̀ ni. Ọlọ́run ní ìsọdí ìgbèjà Olúalọ jà, ó jẹ́ kí Kọ́láwọlé yẹn wá máa sọ wípé ìyá ìyàwó Olúalọ, ẹ̀yin náà máa wò nínú interview tí wọ́n ṣe fún ìyá ìyàwó sọ pé ó ti tó ọdún 5 tóun ti gbọ́ wọn ọmọ òun, later nísìnyí ó jẹ́ kó ti tó ọdún 3, ẹ̀yin náà máa wòran. Ẹ̀yin fámìlì ìyá ìyàwó Olúalọ tẹ́ jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀, tí ìyá yẹn bá ti ní kọ́ńkọ́ń lórí, ẹ lọ pèsè àkíyèsí kó má fi tiẹ̀ bà iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni jẹ́. Then for you, alàgbà Rotimi Daniel, I love you so much. Gbogbo àwọn pásítọ̀ tí wọ́n hùwà ìbàjẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí, iṣẹ́ ìbàjẹ́ tí wọ́n hù lọ́wọ́lọ́wọ́ yìí, òun ni kẹ́jẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀, ẹ má ká sọ̀rọ̀ tí wọ́n ti ṣe lánàá. Bíbélì ẹ wò,
gbogbo wa pátápátá ni tó bá bi wá léèrè ẹ̀ṣẹ̀ wa tá a ṣe lánàá wà láyọ̀ máa yìnbọn papọ̀ in fact even láàárọ̀ yìí pàápàá iṣẹ́ ibi wa ìwà ibi wa tá a ti wù lẹ́ni tó bá bi wá léèrè ẹlòmíì kò lè lọ scot free. ọ̀gá mi Àdàbà Ṣóyínká máa dà fún yín sẹ́rí òdì dá ní bọ̀bọ̀ tó pẹ́ kọ́ láwọlé yẹn ẹni tó dẹ̀ káwọn aránṣẹ́ Ọlọ́run sá fún ni wọ́n lè gbà kó máa ṣẹ́ẹ̀kì o ṣùgbọ́n kò yẹ kí wọ́n gbà kó máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn fẹ́yìn tẹ́ ẹ̀ mọ́ bọ̀bọ̀ yìí dáadáa wọn ló jáde ńgbà yẹn tó náà bá Agbala Gabriel ṣiṣẹ́ papọ̀ tó ní kò sanwó fún un tó bẹ̀rẹ̀ sí ba Agbala Gabriel lórúkọ jẹ́ same guy ló tún ba Olúalọ́ lórúkọ jẹ́ fún Rotimi Amukoko mo nílò pé gbogbo ẹni gbọ́ voice note tó send sí Rotimi Amukoko ní fídíò tí mo release lánàá so irú ẹ̀ náà dẹ̀ ń pè rẹ̀ ní ìrànṣẹ́ Ọlọ́run irú ẹ̀ ń pè rẹ̀ ní ìrànṣẹ́ Ọlọ́run so ẹ̀yin tí ẹ jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tó kù ẹ ṣọ́ra fún bọ̀bọ̀ yìí irú wọn pọ̀ tó pé ikọ̀ abúnijẹ fẹ́yìí sí ni wọn ṣùgbọ́n Ọlọ́run máa fojú gbogbo wọn hàn báyìí now lọ́rọ̀ Rotimi àwa náà ń bẹ Rotimi pé kó jọ kó má máa kó àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run papọ̀ mọ́ kódà kó má máa ṣépè fún gbogbo ẹ̀ṣọ́ Ọlọ́run in general àti gbogbo Kristẹni mọ́ dóò wípé ò ní ìgbà tó fẹ́ ṣe o ṣùgbọ́n inú wa ń dùn náà wípé irú ẹ̀ lè jáde kó máa gbìyànjú láti rí wípé àwọn ipò tó wà nínú Kristẹni àárí ojú wọn níta ṣùgbọ́n síbẹ̀ náà àwọn kan tó ń ṣẹlẹ̀ lórí ìgbẹ́kọ̀ ẹkú jọ́ lójú Jésù ti sọ ó ní níkẹyìn ó ní tí àgbà ìkẹyìn bá dé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì máa dìde ó tẹ̀ ní wọ́n máa pọ̀ ló sọ so a lè fún gbogbo wọn hàn tán ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí Rotimi mọ̀ ní wípé kò sí ẹ̀sìn tí ò ní pàǹdà tiẹ̀ nínú kò sí ẹ̀sìn àwọn tó lè jáde nínú àwọn tó lè ní ẹ̀sìn ló dájú gbogbo ẹ̀sìn tó wà láyé náà ló ní àwọn tó dá wọ́n dẹ̀ tún ní àwọn tí ò dá so òyìn jẹ́ ti Rotimi ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bàbá Olúalọ́ bàbá àmì oróyìn ò ní gbẹ ṣùgbọ́n a sì ń bẹ̀yìn náà ni tó bá jẹ́ pé lóòótọ́ ẹ náwó sí bí Ìyábọ̀ bí ó ṣe ń bá àwọn ìdílé ẹ sọ̀rọ̀ kátà kan fẹ́ ni wípé gbólóhùn kan ní ká ẹ sọ tó máa tàmálẹ̀ sí ọ̀rọ̀ yìí tá lè fọyín mọ́ because àwọn yẹn ti ń tipa sí ọ̀rọ̀ yìí sọ kòbákòbí ọ̀rọ̀ sí Christianity kódà àwọn kan ti ń lose hope nínú Christianity kódà àwọn kan tó fẹ́ wọlé tẹ́lẹ̀ wọn lè wọlé Bíbélì sọ pé ẹni tó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà sí ọ̀nà Ọlọ́run ó náà fi adé kún adé ìyẹn ní kẹ́rò wípé what of àwọn tí irú ọ̀rọ̀ yìí máa padà lé kúrò nínú Christianity kí wá ní ìtumọ̀ iṣẹ́ ìrìnsẹ̀ tẹ̀ ń ṣe kí ni ìtumọ̀ ìpè tẹ̀ gbà kí ni ìtumọ̀ wòlíì tẹ̀ jẹ́ kí ni ìtumọ̀ ìran tẹ̀ ń rí nígbà tí àwọn èèyàn bá ń sá kúrò ní ọ̀nà ìgbàgbọ́ nítorí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sọ nígboro so ẹ má rò tara yín nìkan ẹrù ti iṣẹ́ ìrànṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ẹrù ti Ọlọ́run tó pè yín ẹrù ti wípé Ọlọ́run ó fẹ́ràn kí àwọn ènìyàn máa wá sí ọ̀nà ìgbàgbọ́ náà kí wọ́n wò ní pé mi ní fẹ́ kí ọ̀rọ̀ mi tó ń lọ yìí kó jẹ́ kí àwọn tó fẹ́ wọlé kí wọ́n má rí ráyè wọlé sí ọ̀nà ìgbàgbọ́ tàbí kó jẹ́ káwọn tó wà nílé tẹ́lẹ̀ kí wọ́n sá pé ṣe bí ara wọn tá à ń tẹ̀lé nìyẹn bí blogger mi kan ó sọ ó ní bàbá Olúalọ́ yẹn mo dẹ̀ máa ń gbọ́ program yẹn o kò sí program tí mi kì í gbọ́ o mi tẹ̀ mọ̀ pẹ̀lú yẹn bẹ́ẹ̀ yẹn ni ẹ̀kọ́ ló yẹn ẹ̀ ká dẹ̀ ń sọ ẹ̀ mùsùlùmí ní background ẹ̀ kó ló di Kristẹni mélòó nírú wọn tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ so bó ṣe ń sọ yẹn tó wá torí ádà ẹ jẹ̀bi tàbí ẹ jàre nítorí pé ẹ jẹ́ ká mú òkodo rọrọ̀ túrú ẹ bá padà kúrò lọ́nà ìgbàgbọ́ sẹ́ni pé inú Ọlọ́run lè dùn sá àti wáyé pé iṣẹ́ ìrìnsẹ̀ tẹ̀ ń ṣe ẹ ṣe lọ́nà àti jèrè ọkàn fún Ọlọ́run nìkan ló tukọ̀ lọ́dọ̀ pé ẹ ń ṣe láti jèrè ọkàn fún Ọlọ́run irú nǹkan yìí bó ṣe jẹ́ wípé ó ti fẹ́ máa jẹ́ kí àwọn kan máa wò wípé kí ní kàkà káwọn ṣe Christianity gan káwọn kó jókòó sílé àwọn kò yẹ kí ó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ sá so àwọn táwọn kan padà gbọ́ pé wọ́n ní ẹ̀yin àtìyàwó yìí ti jà níbẹ̀ lè sọ pé ẹ dá sí mọ́ ẹ sọ sáìdì yín ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ because bó ṣe pé àwa náà ń wádìí wípé kí ló lè ṣẹlẹ̀ tẹ́ fi dákẹ́ bí ilé kí ló lè ṣẹlẹ̀ tí Yẹ́misí fi di ẹni àwa ti báyìí kí ló lè ṣẹlẹ̀ tí à ń pariwo síta kí ló lè ṣẹlẹ̀ táwọn fámìlì ń pariwo ṣùgbọ́n àwọn kan tún sọ wípé bàbá Olúalọ́ kì í ṣèyàn bẹ́ẹ̀ ó dà àti bàbá ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ kọ̀rọ̀ ìkáwọ́ ẹ̀ náà lára bá wà jẹ́ Kristẹni èmi ò kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ o so ọ̀rọ̀ yẹn ó ti ń tẹ ara rẹ̀ bá àwọn Kristẹni tó kù so èmi ò kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ kábàá sọ pé ó ń gbógun ti Christianity èmi ò dẹ̀ kí fẹ́ kẹ́ni tó wà lókè kó jábọ́ lórí èmi náà gbàdúrà kí n jábọ́ sẹ́yìn gbọ́mi sá so that's why pé inú mi ò ní dùn pé káàkiri máa drag in unnecessarily nǹkan tí ó máa dùn mí nínú ni pé kẹ́yìn fọ ara yín mọ́nú ọ̀rọ̀ yìí so káwa gan lè ní ẹnu ọ̀rọ̀ wípé a sì rí àwọn tó dá ní Christianity kò sí bẹ́ẹ̀ sì lè dákẹ́dákẹ́ tó tẹ̀lé sọ pé ẹ̀ ní sọ̀rọ̀ àìsọ̀rọ̀ yìí máa ba nǹkan jẹ́ lọ́tọ́ máa bàjẹ́ pé ó máa lé àwọn èèyàn kan kúrò ní ọ̀nà Christianity tó dẹ̀ lè jẹ́ wípé ó lè jẹ́ nǹkan tó náà lè padà béèrè lọ́wọ́ yín ní ọjọ́ ìgbéǹdìde Ọlọ́run lè padà béèrè ẹ̀ lọ́wọ́ yín pé ṣé nǹkan tí mo pè é fún yẹn àbí mọ̀ wípé ìpè tọ́lọ̀ ń pè èèyàn ẹ̀sọ́ lọ́yìn fún kì í ṣe kárìnà nìkan
kì í ṣe kí orúkọ Jésù ó yàwé Amẹ́ríkà yẹn gbà kì í ṣe òní kan lọ́nà pé yìí fún kan tó jọ Ọlọ́run lógún dùn gbogbo nǹkan gbogbo ẹ̀nà tẹ́ẹ̀rí yẹn kò jẹ́ kankan fún Ọlọ́run gbogbo ẹ̀ ń sọ àsọtẹ́lẹ̀ yẹn nothing kan tó jọ Ọlọ́run lógún dùn ni pé àwọn àyànfẹ́ tẹ̀ yí lọ́kàn padà ìyẹn gangan ló jọ Ọlọ́run lógún gbogbo ẹbẹ́ sókè ẹ̀ fò gìlàgìlà Ọlọ́run pè mí bákan gbogbo oyè kọ́ ló jọ Ọlọ́run lógún àwọn oyè bàbá ẹ̀ ti ń yí àwọn àyànfẹ́ lọ́kàn padà sí ọ̀nà Ọlọ́run kúrò nínú iṣẹ́ ibi tẹ́yìn wọn lọ́kàn padà tí wọ́n di ẹ̀dá tuntun òun gangan Ọlọ́run válù Ọlọ́run sọ pé tó bá dé ó ní ìran máa dópin àsọtẹ́lẹ̀ máa dópin ó ní ọ̀rọ̀ nìkan ni ò ní dópin so ẹ sà ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá súnmọ́ bàbá ẹ̀ tún ó tẹ́ mo ṣe rí kì í ṣe gbogbo wòlíì ni tàbí kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni òye I don't know how to put it ṣùgbọ́n òye yé wájú lọ nídìí sẹ́yìn rere ẹlòmíì wájú pé ìran tó ń rí ló believe nínú ẹ̀ ju nǹkan tẹ́mi ń sọ yìí lọ ju ọkàn tó fẹ́ jèrè lọ mo ti àmọ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ pé ó believe ìran tó ń rí yẹn nìkan ló rò pé nǹkan tó lọ́n pè fún nìyẹn so ó believe nínú ìran yẹn ó value ìran yẹn tó ń rí yẹn ju oyè ọkàn tó fẹ́ gbà lọ ẹlòmíì àsọtẹ́lẹ̀ tó ń sọ yẹn ó value ẹ̀ ó gbé dájú oyè ọkàn tó fẹ́ jèrè fún Ọlọ́run lọ so ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá tún ní òye juru bàbá yẹn lọ nínú ìgbàgbọ́ wọ́n ẹ lè má popular ṣùgbọ́n tẹ́ ní òye ẹ̀mí mímọ́ jù wọ́n lọ tí nǹkan tí wọ́n sọ yé yín lóòótọ́ Apostle Paul sọ pé èmi ń dùn láti wàásù yín débi tí ìrìn kò tí ì rí so tẹ́yìn mọ̀ pé ìyìn rere ṣe pàtàkì ìjẹ́rọ̀ kan ṣe pàtàkì ẹ pé bàbá ẹ ẹ tún dà wọ́n lọ́yẹ̀ sí pé nǹkan táwọn èèyàn ń sọ yìí ó ti ń ta ẹrẹ̀ bá Christianity àwọn yẹn ti sọ òròdì sí ẹ̀mí mímọ́ gan ẹ̀ máa wọ́n tí mo ṣe ń sẹ́ ìpè ó ti ń sọ̀rọ̀ against Christianity olùgbàlà Ọlọ́run lè má bèrè Ọlọ́run lè má fìyà ìsẹ̀yìn jẹ lótìmí o ó lè má fìyà ìsẹ̀yìn jẹ lótìmí ó lè jẹ́ ẹ̀yin rẹ̀ sọ́run tẹ́ẹ̀tì lótìmí dé level yẹn torí lótìmí lè má sọ̀rọ̀ yẹn látọ̀ pé kò mọ̀ pé kò dá kó yẹ pé ẹ̀yin rẹ̀ sọ́run tẹ́ẹ̀tì dé level yẹn lọ́nà àwọn padà yàrá ẹ̀sìn yẹn lórí yín sọ́run mi sọ pé ẹ̀yin bàbá dáadáa ẹ̀ bá wà bàbá yìí sọ̀rọ̀ this is Adéọmọdé bye for now. Adéọmọdé, advocates for the masses.